Ọwọ́ tẹ Rabiu tó pa ọmọ ọdún mẹ́rin ní Bauchi. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti tẹ arákùnrin ẹni ogún ọdún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rabiu Safiyanu lórí ẹ̀sùn ìjínigbé àti pípa ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ ọdún mẹ́rin. Àfúrásì ọ̀hún la gbọ́ pé ọwọ́ àwọn ọlọ́pàá sí divisional headquarters ní Bauchi tẹ̀ láìpẹ́ yìí. Eléyìí kò sẹ́yìn bí bàbá ọmọ náà Salisu Yunusa ẹni tó ń gbé ní Nasarawa Madina quarters ṣe fi tó àwọn ọlọ́pàá létí ní dédé agogo 11 òwúrọ̀ lọ́jọ́ 21 oṣù kẹta tí a wà yìí pé ọmọ ń sọnù. Ó fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ọmọ náà dàwátì ní ọjọ́ 18 oṣù kẹta ní dédé agogo 9:30 òwúrọ̀. Nínú àtẹ̀jáde kan tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi SP Nafiu Habib fi ṣọwọ́ sáwọn oníròyìn, ó ní bàbá ọmọ náà ṣàdédé gba ìpè lálẹ́ ọjọ́ 19 pé kó fi owó ìtúsílẹ̀ 500 náírà ránṣẹ́, àmọ́ ó padà san 100 náírà síbẹ̀ wọn kò tú ọmọ náà sílẹ̀. Ṣùgbọ́n kò pẹ́ ní ọwọ́ tẹ Safiyanu ẹni tó jẹ́ ọ̀rẹ́ àbúrò bàbá ọmọ tó sọnù tó sì padà jẹ́wọ́ pé òun fún ọmọ náà lọ́rùn pa tí òun sì sọ òkú rẹ̀ sí agbègbè Òkè Wàríńjẹ. Iléeṣẹ́ ọlọ́pàá padà wá òkú ọmọ náà rí fún ìwádìí tí wọ́n sì gbé fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti sin. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Sanni Ọmọlórí Aliyu ti pàṣẹ pé kí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn mójútó ẹjọ́ náà kí wọ́n sì taari àfúrásì náà sí kóòtù lẹ́yìn ìwádìí.